tí wọ́n bá wo èmi àti ẹ ìwọ ni a máa sọ pé ru nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí ẹ a jẹ́ pé gbogbo ìpè tó ti ń ṣe fáwọn èèyàn ẹyọ kan péré ló jẹ́ ti àwọn tó ṣe ìpè fún èyí tó pọ̀ nínú ìpè yẹn a jẹ́ pé ó wá sọ́dọ̀ ẹ definitely ìyẹn túmọ̀ sí wípé for very long time bóyá o gbádùn kó o máa ṣépè lẹ́ni tí kò ṣépè fún ẹ àwa ò kì í ṣépè ń bí back to sender làwa ń ṣe back to sender adabi làwa máa ń ṣe àwa ò ń ṣépè ṣó dẹ̀ rí pé téèyàn bá ṣépè kan mẹ́rin tó kù á jẹ́ tonítọ̀hún bàbá ńlá àárọ̀ ni ogun ní í ṣí ni mú èpè ò kì í ṣí ìyàn jà o gbọ́ mi ogun ní í ṣí ni mú tàbá tí àdá tó wà nínú kùránù kí lẹ fi ń ṣe ṣe fi ń ṣàdúrà ni àwọn sáàmù kan tó wà nínú báíbù ṣàdúrà lẹ fi ń ṣe àbẹ fi ń ṣépè tẹ bá ti torí èèyàn kan sọ tàbá tí àdá kalẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé nínú ilé tẹ́ ẹ ti kí tàbá tí àdá ti ja gbogbo àwọn tí ń gbé nínú ilé yẹn àbáwọn tó jókòó tó ka tàbá tí àdá àbáwọn ọmọ kéékèèké tí ń bẹ nínú ilé yẹn tàbá tí àdá yẹn máa lọ bá wọn ńgbà tí tàbá tí àdá tí yín bá ní ojú tó mọbi tó ń lọ kí ló dé tó ṣe wá ń parọ́ fún wa wípé àdàbí tó jà ju èpè lọ kò ní ojú tó mọbi tó fi ń lọ stop manipulating people bèbí ti ṣẹ́jú àti gbọ́n ṣọpẹ́ dà Sodiq Shina where are you Christian Motúnráyọ̀ ohun tó bá ti mú tàbá tí àdá tó lójú tó mọbi tó ń lọ àdàbíjà ó jèpè òun náà mọbi tó ń lọ gbogbo ègúnnú bíbélì béèyàn bá ṣẹ ó mọbi tó ń lọ ṣé ti yẹ so ẹ máa gbádùn wọn máa gbé ṣòó títí ẹ náà wá tí wàá fi ti ara ẹ gbọ́. tá a bá wá ní ká lọ sí tinú ìlànà Islam bó o bá ti ń ṣépè fèèyàn wọn láwọn áńgẹ́lì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó mọ̀ sọ àtiwọ́ náà bó o bá. nǹkan tó ń sọ fún wa sí pé bẹ́ẹ̀ bá ń ké tàbá tí àdá àwọn áńgẹ́lì kan wọ́n á máa gbé tàbá tí àdá yẹn lé yín lórí torí gbogbo àwọn àfáà tó ń ké tàbá tí àdá àwa ò rí kankan nu wọn tí àdẹ̀rẹ́ àwọn tó ń ṣépè àwa ò rẹ́ni tépè já o ìtorí ẹ̀ làwa ṣe ń gbádàbí wa ò ń ṣépè lọ́bì lọ́wọ́ àwọn èèyàn pé ohun tó bá gbé wá la máa gbé fún ẹ sórí pé ìwọ ń sìn ńgbà tó sọ pé o ní rẹ́kọ̀dù arò mi lọ́wọ́ ń sìn orí pé mi ò tí ì sọ kankan èmi máa fún ẹ ní some days kó fi gbé rẹ́kọ̀dù arò yẹn bóde oyè ẹ ó dẹ̀ sọ fún wa ó lẹ̀ ṣe ń padà bọ̀ ó ní second leg yìí máa le gan ìyẹn la máa retí ó ti yẹ failure láti sórí ara nǹkan tó kóyà jẹ ṣẹpẹtẹ rèé ó ti yẹ ara nǹkan tó kóyà jẹnu ìṣòro Victoria Joseph ìyẹn tó bímọ àwọn nǹkan ètùtù ń tó kóyà jẹ rè jẹjẹ ni mo rà ń ṣe bísínẹ́sì mi tí mo rọra ń ṣe fàájì mi ta rọra ń kú sí ó ti yẹ nǹkan tí mi sọ so iṣẹ́ ta ni kó gbé sórí àbí torí kíni kò ṣe pé àbí èmi ò bá máa wòran ni ńgbà tán lọ ra pósí wá fáwọn ọmọ Sàríyù ọmọ Fọláṣadé tán dẹ̀ ra pósí àwọn ọmọ Ṣẹpẹtẹrì èmi ò bá máa wòran ni mò ń bọ̀ o àsìn gbogbo wa ti gbọ́n mò ń bọ̀ ẹ má bínú ẹ̀yin yẹn. ẹgbẹgbẹ rẹ ó mọ sọ wípé àtiwọ náà ẹ sì rò wípé. ẹ̀rọ ni kò síbi tó jẹ́ bẹ́ẹ̀ nínú Kùránù bí èèyàn bá ṣépè fún ẹ wàá dá ìpè padà fún nígbà tí wọ́n gbé ogun ti òjíṣẹ́ ńlá sàálẹ̀ wàsálà ńgbà tí wọ́n ẹni tó ní òjíṣẹ́ ńlá lára tó ní lára ńgbà tó òjíṣẹ́ ńlá kọjú ìjà sí àwọn áńgẹ́lì ò sọ wípé lára ìjà yẹn kó kojú kọ òjíṣẹ́ ńlá lára àwọn brainwash ìtọ́ mi sọ pé mo ṣe ń bọ̀ wá fàáfà ẹ̀rọ àfi tó bá gbé àwọn claims tó bá gbé certificate àwọn claims yẹn wá mo lè máa wẹ̀ I am coming back for you tó dẹ̀ máa gbá sí gan ó ti yẹ nǹkan tí mo sọ I'm coming back for you mo máa ṣe show fún ẹ ó ti yẹ Kùránì ò ní pé kán gba iṣẹ́ ọwọ́ ẹ kó máa wòran Àlùkùránì ò sọ bẹ́ẹ̀ kò síbi kankan tí Kùránì ti sọ fún wa bẹ́ẹ̀ pé kán ba iṣẹ́ ọwọ́ ẹ jẹ́ kó máa wòran kò síbi kankan tí Kùránì ti fìdí ẹ̀ lélẹ̀ kò síbi kankan tí Kùránì ti fìdí ẹ̀ lélẹ̀ pé kán ba oúnjẹ ẹ jẹ́ pé kó máa wòran Àlùkùránì ò sì sọ fún wa wípé òun ti dáńgẹ́lì kan o tó jẹ́ pé àwọn tó bá ní ẹ lára tó bá ṣépè fún ẹ tó bá ń dẹ́ ìpè yẹn padà
òun á máa dé pè padà fún ẹ alukuranu tí fìdí ẹ̀ múlẹ̀ bóyá ìtẹ́yìn bá fọwọ́ yín kọ o ìyẹn ẹ̀yin blackmailers tẹ́ ẹ fi Islam bojú torí ẹ̀yin ò ṣe Islam ṣé ti yé kò sí nǹkan kan tó jọ ọmọ bẹ́ẹ̀ tó o bá wò dáadáa látijọ́ ta ti bẹ̀rẹ̀ wàá rí pé àwọn tá a pe àdàbí fún àdàbí ń jà wọ́n kò sí kankan tó ti kíkú oríire kò sí kankan tó ọmọ ẹ ti ṣe nǹkan oríire ayé wọn lójú wa ó wọlé bámúbámú ni Lizzy Anjorin ẹ̀yọ kan ṣo tí gbogbo wa gang up lé over 5,000 of them tó o bá wò mí wàá rí pé àfọjọ́ gbogbo dára bí egbin ni wàá rí pé business mi ń boom wàá rí pé life mi ń beautiful wàá rí pé ìgbéyàwó mi ń work stronger wàá rí pé life mi ń ládùn ń lóyin ìtumọ̀ ẹ̀ ni pé àwọn áńgẹ́lì tó wà lẹ́gbẹ̀ẹ́ wa yẹn bí tá a ti dá ìpè padà pẹ̀lú àdàbí àwọn áńgẹ́lì yẹn ń gbé báyìí márosẹ̀ private jet ni wọ́n ń lò lọ́dọ̀ àwọn aninilára bí irú títí ẹ báyìí àwọn blackmailers bí irú títí ẹ báyìí tó bá wò ìwọ náà wọnú ọdún yìí wọdún tó kọjá wàá rí pé jọ́ta tí ń ṣe àdàbí wa àdàbí yẹn ní mọ̀bí tó níbi tá a wà yìí ń ṣẹpẹtẹ́rì ti tú àṣírí wọ́n ṣe ń fáwọn ọmọ òun ní cocaine ṣẹpẹtẹ́rì bíbá ayé la wà tí ṣẹpẹtẹ́rì ti establish pé òun mọ̀ pa cocaine òun súnmọ́ àwọn ní cocaine òun mọ̀ address àwọn ní cocaine tí ṣẹpẹtẹ́rì ti fún wa ní so many things láì ṣe pé akọwọ́ bọ̀ lẹ́nu ibi la wà gbogbo plan wọn tó bọ́ síta ìtumọ̀ ẹni wípé àdàbíjà ò jẹ́pè ṣó ti yẹ so àwọn blackmailers wọ́n bá ń sọ̀rọ̀ àwọn máa ń try láti fìdí òtítọ́ múlẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti ṣe àdàbí tó gbóná fún aninilára ẹ̀ tó dẹ̀ máa wọnú ìṣẹ̀dá ẹ̀ nígbà tá à ń ṣe rí orí ìtàgé yẹn nígbà táwa ń ṣe orí ìtàgé yẹn tá a ya múvì 10 àbí ìta àyà tó ń sọ fún wa pé ó ti sọnù tí gbogbo ẹ̀ ò ṣẹ̀yìn ṣẹpẹtẹ́rì mo wà ṣọ́ pé wò wà available mo ṣe ń bọ̀ wá fún ẹ o àbí ọwọ́ mi dùn ẹ̀yin blackmailers ebi dé orí pé mi tí ì ṣe ṣòfò ẹ̀ mo kàn kí n ṣàlàyé kò pọ̀ jù tí ìwọ náà bá lọ kówó wá kí n fi ṣe múvì kò tí ì pọ̀ jù lọ́jọ́ orí ó kéré nímọ̀ ó kéré àti wáyé ẹ ò kéré láti sọ fún wa ẹni tá a rí báyìí ẹ ṣe ń rosy nínú bísínẹ́sì ẹ tó wá fẹ́ tàn kókówó bísínẹ́sì ẹ padà sínú múvì níbi tí ò ti ní rí owó pé àbí àwọn police station cases tẹ́ ẹ gbé ẹ rí pé kò gbé ṣubú àwọn court cases tẹ́ ẹ gbé lẹ̀ ẹ rí pé kò gbé Lizzy ṣubú ẹ ti gbàgbé pé Lizzy ní nǹkan kan tó fi ń yọjú gbogbo yín lọ ìtẹ́lọ́rùn náà ń pè é ẹjọ́ má bínú ìtẹ́lọ́rùn ni mo ní èèyàn kan ò ní ya Netflix kí ni mo fẹ́ copy o ò ní ya sinimá kí ni mo fẹ́ kó ogún mi jọ èmi náà fẹ́ lọ ya sinimá ó ní sinimá tèmi ń yá tí coins dẹ̀ rọra ń wọlé oúnjẹ wa arọra ń jẹ èmi lẹ fẹ́ lé ọ̀ padà kí n kówó bísínẹ́sì mi kí n wá fi ṣe múvì kẹ wá ré mi ń fàṣẹ as usual abẹ ṣe ń ṣe fún wa. Èmi lẹ tún fẹ́ trap kó wá lọ ṣe múvì àbí èyí tí mo lọ interview gbogbo lọ́balọ́ba tí mo ná millions of naira ọmọ kan wà ọmọ yẹn ń ṣe yẹ̀yẹ́ báyìí jọ yẹn pé àǹtí Lizzy jẹun lówó ìjọ táwọn lọ interview Aláàfin Ọ̀yọ́ tẹ bá bèè lọ́wọ́ ọmọ yẹn á rí millions of naira tí mo ná bí mo ṣe ń kó wọn kiri. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó tún sọ sí arábìnrin tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí Kaosara ọmọ Yorùbá èyí tó máa ń fi ọ̀rọ̀ Yorùbá tó máa fi ń ṣeré títí ẹ̀ lórí TikTok ẹ ti gbọ́ bí àwọn èpè àti wàhálà yìí tí Lizzy Anjorin sọ wípé òun yóò bá a fà. tí mo rẹ́ǹtì bọ́ọ̀sì tí mò ń kó wọn kiri pẹ̀lú millions of naira tí mò ń gbòtẹ́ fún wọn àbálò àbábọ̀ wọ́n máa sọ fún mi pé wọn ò rí gbogbo ẹ̀ mọ́ mo tún lọ ṣe kò